Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ó ga ojú rí tó ojú rí tó èmi àti Ọlọ́run jẹ́ ká bọ́ sọ́wọ́ ajínigbé. Àní bọ́ sọ́wọ́ ajínigbé, àní bọ́ sọ́wọ́ ajínipa, àní bọ́ sọ́wọ́ ajínigbowó. Tíṣà, lára àwọn tíṣà tí wọ́n jí gbé ní aworo àbí eworo àbí ehoro ẹ̀ sí ẹ̀lẹ̀, ó sọ ọ̀rọ̀ ẹnu gùn tápá. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé géèmù ni, wọ́n play ẹ̀ ní ẹ tó bá ti ń fọ́lọ̀ Yorùbáwùyí. Mo sọ̀rọ̀ kan gbà tí mo treat kéèsì wọ́n tó sọ pé ta ló rí géèmù tó wà lára kinní, òun smell kinní kan. Mo sọ àwọn ọ̀rọ̀ kan ń bẹ̀. People are saying àwọn ọmọ yẹn wọ́n nìtì, wọ́n ń jẹ bisikíìtì. People are not seeing the trauma. Mo ní àwọn ọmọ yẹn ìmí tí ò máa tọ̀ ọ́ lé, mo lápadà máa tọ̀ ọ́ lé nínú wọn. Mo lára àwọn ọmọ yẹn fẹ́yìn tẹ́ bá ń wò mí kí làwọn kọ̀ọ̀kan tí mo sọ ẹ̀yìn náà tẹ́ bá ń pè lóòótọ́ Yorùbáwùyí fan ni. Many of them máa rí èèyàn tó ń bọ̀ báyìí wọ́n á dẹ̀ máa sá lọ. Bó ṣe ń display àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n kó ọjà sórí àtẹ, èmi ò bóyá yẹn ló kù for now. Àwọn ọmọ yẹn wọ́n ní láti kó wọn síbì kan for now. Wọ́n ní the therapist tó máa bá wọn, tó máa ṣe therapy fún wọn. Bẹ́ẹ̀ tó wọ́n kàn ń display wọn káàkiri bẹ́ẹ̀ ni pé wọ́n ń kó ọjà sórí àtẹ. To the extent pé ẹ̀yin tẹ́ ẹ ṣe show, ẹ̀yin tẹ́ ẹ lọ interview àwọn people yìí, ẹ rántí pé àwọn agbésùmọ̀mí yìí náà wọ́n wà online. Ẹ má ẹ̀ka torí owó àwọn questions kan ẹ̀ ń béèrè tó jẹ́ wípé ó lè fún àwọn agbésùmọ̀mí ní clue láti counter ìjọba Tinubu tó bá tún fẹ́ lọ rescue àwọn míì. Lóòótọ́ èmi ò gbàdúrà kí mi ìṣẹ̀lẹ̀ o, mi ìgbàdúrà kan jí àwọn èèyàn mi ìgbé o, ṣùgbọ́n nítorí viewers, nítorí traffic, nítorí owó, in the name of content, in the name of èmi náà ẹ̀ ń béèrè àwọn questions kan tó yẹ kẹ́ máa béèrè. Àwọn tí wọ́n dẹ̀ kó yìí wọ́n sì wà in trauma, wọ́n sì wà traumatized. Wọ́n máa sọ àwọn nǹkan tí ò yẹ kí wọ́n sọ. Àwọn questions tẹ́ ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé yìí, ẹ ti ń go deeper jù. Ẹ ń go deeper, ẹ ti ń tọwọ́ bọ ìfun, ẹ ń tún fún bọ́dọ̀ tí wọ́n ń pa owó yẹn, ẹ ń go deeper jù. Ẹ jọ̀ọ́ ẹ já ṣe díẹ̀díẹ̀. Mo ń bọ̀. Kí ló dé? Ẹ má jẹ́ awúkọ lórí iṣẹ́ o. Ẹ má sọ pé máa ya níbù tó bá lọ ya lóòrò ńkọ́. Ẹni tí o bá wù mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ fún dédé àsìkò yìí according to the time tí show mi tó bá bá yín mọ̀ pélé ti ṣú. Wọ́n bẹ́yìn tẹ́ bá wọlé tẹ̀ ń kí èmi náà kí ìyá mi Stella àwọn kan tí ń dóde àká tó bẹ̀rẹ̀ show. Adéníran Ìṣeákì Owólabí gbogbo ẹ̀ tẹ̀ ń kí mi. Wọ́n bá wa tá bá wà lórí show yẹn ẹ ká máa kọ kọ́mẹ̀ntì. Ìmọ̀ tó bá ń kọ kọ́mẹ̀ntì yẹn bá ń pọ̀ bóyá kẹ́ máa kí mi náà ni àbí kẹ́ máa bá mi dá sí nǹkan tí mo bá ń sọ. The more tí àwọn èèyàn tó máa ráyè wọlé tó máa fáwọn èèyàn ní notification. Ẹ bá ti wọlé lórí ètò wa ẹ bá wa like show yìí. Mo máa sáré show àwọn fídíò oríṣiríṣi kan pápápá because ilẹ̀ ti ṣú. So àwọn tí máa show pápápá yẹn àwọn kọ̀ọ̀kan tó bá ti wọlé mo máa rò ìyá mi mo náírà tí mo kì í mo kí gbẹ́ tẹ̀ ń kí mi ẹ ṣeun. These people are going too far. Ẹ̀yin tẹ̀ ń béèrè question lọ́wọ́ àwọn people yìí. Yorùbáwùyí ló kọ̀ mí. Yorùbáwùyí ni mò ń jẹ́. Ìjẹ́ mọ̀ pé tíṣà kan lára àwọn tí wọ́n jí gbé yẹn. But wọ́n sọ pé wọ́n tán ní àwọn people yìí pé wọ́n fi play game ni. Tíṣà kan sọ̀rọ̀. Ó ní kódà handcuff tó wà lọ́wọ́ ó lóun ní last person tí wọ́n release. Màá play video ẹ̀ fún yín o. Ó lóun ní last person tí wọ́n release. Ó nígbà orí fẹ́ takò. Ó ní handcuff tó wà lọ́wọ́ òun
ó ní wọ́n sọ pé òun ò lè gbé lọ wáyé tó lè fi release àwọn ni wípé tó padà detect pé àwọn ìjọba Nàìjíríà ti lọ kó àwọn family àwọn agbésùnmọ̀mí yẹn ló fi release àwọn ó láwọn ganan júwe ọ̀nà tó ní káwọn máa lọ everybody yada everybody ń sá lọ ó ní kì í ṣe pé Nàìjíríà sójà wá bá wọn níbẹ̀ wá kó àwọn ó láwọn rìnrìn over 1 hour 30 minutes káwọn tó lọ pàdé àwọn Nàìjíríà soldiers ó sọ̀rọ̀ ó pọ̀ tó tú àwọn kalẹ̀ ọlọ́bàdé wọ́n bí àǹkọ̀ fọwọ́ ti ẹ̀dà ó ní wọ́n bá ránkọ̀fù tú ọlọ́mọ ẹ̀kọ́ oríta kò wá ó ní wọ́n tú àǹkọ̀fù lọ́wọ́ òun ó ní wọn ò rí àǹkọ̀fù tú o ìyá mi ní ha oníbìkan wọn yẹ sọ wípé kò lè gbé àǹkọ̀fù yìí lọ o àwọn náà mọ tó wà lára àǹkọ̀fù yẹn wọ́n wá ní kó lọ bí ọwọ́ òun in the name of pé wọ́n fẹ́ yọ àǹkọ̀fù tiwọn ó ní kó lọ bí ọwọ́ òun dànù bẹ́ẹ̀ tó pé Nigeria army wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ẹnu ẹ̀ ló ti dùn o I will play it for you guys wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ó ní bẹ́ẹ̀ nìkan ni wọ́n ti wá sọ pé ẹ má gé lọ́wọ́ o because àwọn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá gé lọ́wọ́ nísìn bí wọ́n máa gé ọwọ́ àwọn family tí wọ́n náà tó wà ń lé àwọn kan lè ní stage ni Yorùbá Wùyí ló kọ̀ mí ní July 17 2026 ọjọ́ 17 oṣù keje ọdún 2026 gbogbo ẹ̀yin tẹ́ ń kiri mú kí yín ẹ káàbọ̀ ẹ ṣe wẹ́dọ̀ Yorùbá Wùyí yàrá yìí Yorùbá Wùyí báwo ni weekend lọ́dọ̀ tí èmi àti yóò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ní bọ́ sọ́wọ́ ajínipa ní bọ́ sọ́wọ́ ajínigbó ẹgbẹ́ tí rẹ̀ máa kàn tó máa kàn wá Ọlọ́run ò ní fa burú kàn wọ́n gbẹ́tà burú tó máa wá kàn tó máa kàn wá Ọlọ́run tó wá ní fa burú kàn wọ́n àwa náà Ọlọ́run ò ní fa burú kàn wá wọn nítorí wa gbégbá bára o wọn ò nítorí wa torí kò sí bí yẹn ṣe lè lówó tó tí àgbákò tó bá ju owó yẹn lọ tó bá ju bank account ẹ lọ àbí wàá pinnu wá ń pè account balance ẹ lọ tó bá ba èèyàn lówó ẹ tó ní 20 million lákàntì a máa gara pé lówó lòun tó bá jí gbé tó ní gan àbí 50 million bọ́lá tó fẹ́ 30 million tó kù tó Ọlọ́run máa ṣọ́ wa o ká máa ó ti di pé ká dúpẹ́ ní sẹ́ńtì kan bá gbogbo ipò tó ká kú bá wà tó bá ti ń jẹun nù yàrá ẹ̀ máa dúpẹ́ ni o mo fẹ́ sáré play ọmọ yìí tí mo kọ́kọ́ fẹ́ play fún yín ká tó wá lọ sí ọ̀dọ̀ àwọn pípò yẹn. Ọlọ́run kó bá wa ṣẹ́gun wọn. ìyá yìí kọ́ màmá ilé ìṣòro yìí kọ́ ló kàn. mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí mo ń treat kéèsì ó mà tí mo jẹ́ pé yìí. agbára náà pẹ̀lẹ́. Bí wọ́n ṣe rí tá ẹ̀yọ́ ọlọ́ọ̀kan ló ti tún so mọ́ wa. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní rò fún wa lábẹ́. ẹ̀yin èèyàn mi ẹjọ́ mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ kínní ṣó fọ́ìsì yẹn because fọ́ìsì yẹn ò lọ sókè dáadáa nítorí ìkọlù ẹ̀ kò ìkọlù ẹ̀ dáadáa mi ò bóyá ẹ̀ ń gbọ́ fọ́ìsì ìyá yẹn ara àwọn ọmọ tí wọ́n jí gbé nì ó wà ní ọ̀dọ̀ ìyá ẹ̀ orí pàrọ̀ èèyàn ń bọ̀ lọ́ọ̀kan ẹ wo ọmọ kékeré yìí wọ́n ló gbé eré wọ́n lè mú ni wọ́n lè mú tó bá dẹ̀ ṣe báyìí lójú ayé báwo ló ṣe máa ṣe. You can come on YouTube please if you're on TikTok please come on YouTube TikTok yẹn àmọ́ tí wọ́n ṣe sí Yorùbá Wùyí náà ni mo ń jẹ́ orúkọ tẹ́ fi ń wò mí lórí TikTok náà ni wàá fi wò mí lórí YouTube tí mo bá kéyìn bá lè rí àlejò tó bá gbé eré tó bá ń sá lọ ẹjọ́ tó bá sùn lóru àwọn ìwà wo ló máa wù ẹ yẹ kí n tún bẹ̀rẹ̀ fún yín torí àti bá fẹ́ wá sórí YouTube ká ṣe lóde yín díẹ̀ ẹ wo ọmọ kékeré yìí àwọn àlejò tó wá bá wọn nílùú yẹn lórí ló bẹ̀ sí máa sá lọ kí tó ti pé mo play video mo ti gbàgbé ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń fún àwọn tí wọ́n tíṣà Mrs. Aremu àbí Àlàmú lórúkọ wọn wọ́n ní Davido ti fún wọn nílé àwọn èèyàn ti ń fún wọn ní káà oríṣiríṣi mi ò wá láti wá tako Mrs. Alamu o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba Davido àti gbogbo tẹ́ ń fún àwọn Mrs. Alamu ní nǹkan mo appreciate yín o mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣé gan ni ṣùgbọ́n mo fọlọ́run ọba bẹ̀ yín àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ẹ bá wa check on àwọn ìyàwó wọn náà
àbí Mrs. Alamu tẹ̀ ń fún ní nǹkan mi fẹ́ sọ because ẹni tó bá tọwọ́ bá pò tó bá fúnyàn lówó àbó fúnyàn ní nǹkan kan owó nǹkan ńlá ló ṣe àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ọkọ wọn àbí tí wọ́n pa àwọn ìyàwó wọn kọ́ àwọn ọmọ wọn kọ́ ẹ bá wa rántí Mr. Michael Oyedokun ẹ bá wa rántí tíṣà tí wọ́n pa nígbà tí wọ́n wọ inú skul yẹn gbàrà ẹ bá wa rántí tíṣà kẹta Dikin Ọlálẹyẹ ẹ bá wa rántí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá wa ṣe ohun tó dáa fún ìyàwó àti àwọn ọmọ wọn kódà tágbára bá wà ẹ bá wa extend ẹ lórí àwọn mílítírì tí wọ́n fara káṣá lórí àwọn àmọ̀tẹ́kùn tó kú dé orí àwọn ọlọ́pàá tó kú ẹ bá wa rántí ìdílé wọn yes Mrs. Alamu might be lucky ó máa fún wọn ní nǹkan mi against ẹ but ẹ jọ̀ọ́ torí tó lọ́wọ́n ọba kó má bàa mú ìkùnsínú dání ènìyàn ẹlẹ́ran ara ní gbogbo wa o before you know it ẹran ara lè yá àwọn tó kù tí wọ́n pa ọkọ wọn ẹran ara lè yá wọn lò wọ́n lè gbà pọ́ Ọlọ́run ló mú wá kíníkan bẹ́ẹ̀ kò sí ẹni tínú ẹ̀ máa dùn remember we are Nigerians ni wá tí wọ́n bá múná lọ ládùúgbò yín the first thing tó máa ṣe ni pé wàá yọjú lójú window wọ́n yín náà ti wá náà mú lọ ni wọ́n ò múná kíní kan lọ ẹ̀ràn ti pé a máa ń ṣe bẹ́ẹ̀ o tó bá yọjú lójú window tó pé wèrè làwọn pípù yìí o gbogbo náà lọ́ mú lọ ṣá gbogbo náà tó mú lọ yẹn kì í ṣe pé inú ẹ̀ dùn o àbí inú ẹ̀ ò dùn sí o bẹ̀tẹ̀ ó rí pé normal thing ni ó yẹ kí wọ́n mú gbogbo náà lọ ni tó bá múná street yín lọ tó múná street kejì lọ you know how you always feel tó bá wá rí bẹ́ẹ̀ ẹ bá wa rántí àwọn tó kù náà ìjọba àwọn ọmọ kéékèèké yìí ẹ bá wa rántí wọn ẹ bá wa ṣe ohun tó dáa fún wọn kò sí owó tẹ́lẹ̀ fún àwọn opó yẹn tó lè ká ọkọ wọn àdágbé àdáfà àdásùn àdájẹ àdámu ó ti bẹ̀rẹ̀ nínú ayé wọn bẹ́ẹ̀ ṣe wá rántí Mrs. Alamu the vice proprietor tàbí kí lórúkọ vice principal tẹ́ ń fún wọn ní nǹkan wọ́n ti fún wọn ní tẹ́wàá ba ilé tí wọ́n fún wọn wọ́n ti fún wọn nílé wọ́n ti fún wọn ní mọ́tò yes inú mi dùn sí ṣùgbọ́n ẹ má fàárẹ apá kan kẹ́ ẹ dápá kan sí o ẹ má fa orí apá kan kẹ́ ẹ dápá kan sí kódà káwọn èèyàn má máa rò wípé bóyá géèmù ni pẹ̀lú Mrs. Alamu àti àwọn àti bóyá àti whoever because wọ́n padà ró débẹ̀ o ẹ bá wa compensate gbogbo àwọn ìyàwó olóògbé now back to the matter ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yìí tí mo sọ fún yín wípé mo tó máa ṣe wọ́n Nàìjíríà tó yẹ ká rán àràn let's see this. Agbaye náà pẹ̀lẹ́. Bó ṣe rí tá ẹyọ ọlọ́ọ̀kan ló ti tún so mọ́ wa. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní irú òfin wa lábẹ́. Wọ́n ní kó bá ti gbé ìyàpọ̀ wọ́n mọ̀ nà wọ́n ní. Wọ́n bá ti rántí wa wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe báyìí. Ó tẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ní kílẹ̀ kí wọ́n fún yín jẹ́ bíbẹ̀. Ó láwọn ọmọ mu gàrí pẹ̀lú síbí kò ní sí ṣúgà. Kí lorúkọ ẹ̀? Táyé. Táíwò Kẹ́hìndé nǹkan. Ó ti lọ aṣọ lọ́jà. Sorry. Ọ̀lẹ́ my boy. Girl. Obìnrin ni. Má ṣe bá pè ní aṣọ ọkùnrin ní akó fún wa rẹ̀ yẹn. Ó ti sọ yẹ sínú inú igbó. Má bẹ̀rù o tó gbọ́. Kò sí wàhálà. Nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ fẹ́ mi. Ó ní ṣẹlẹ̀ o. mo gbọ́ Ilé kan sí ni torí mi ò. pé obìnrin ni ṣùgbọ́n aṣọ ọkùnrin náà wọ̀ fún wọn. For many people saying wọ́n ti ní ìtìjú wọ́n ti ṣe kinní kan in fact I don't want to ìyá ẹ sọ̀rọ̀. Kọ́lọ̀ nǹkan bá wa ṣẹ́gun wọn. Mo tún fẹ́ bí ilé kan sí ni torí mi ò rí ká lórí fóònù ṣé pé ẹ sọ fún màmá ọmọ yìí nígbà. Ẹ sọ fún wa alẹ́ àná yìí ńlọ́sẹ̀sẹ̀ ṣe fídíò kọ̀ tó ń pè mí wípé àmọ́ mọ́ òun ọ mọ̀ pé wọ́n kó ọmọ ṣùgbọ́n kọ́ mọ̀ pọ́ mọ òun bẹ́ẹ̀ torí tó bá ṣe pọ́ mọ̀ ni yóò ti débi
ṣùgbọ́n àwọn ò sọ fún un mo ní ẹ sáà mọ́ sọ fún un ẹ jẹ́ máa bọ́lọ̀ mi àtọ́ ọlọ́run kájọ máa jìjà ń káàdì èmi ò sì rí ogun èèyàn kan tó borí tọ́lọ́run ọlọ́run sì ṣe fún mi ní ìyanu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa. mo sáré play fídíò ìyá yìí gbogbo owó tó bá ní ìyá láyé mi ìmọ̀ kan tí fídíò yìí kọ yín bẹ̀tẹ̀ kó tó kọ́ èmi gbogbo owó tó bá tì ní ìyá láyé make sure pé ìyá ẹ̀ ò tọ́jú ẹ̀ ìyá special being tí wọ́n máa go through hell tí wọ́n máa pretend bí ẹni pé everything normal when I saw this video mo tún sun ẹkún nípa ìyá mi àwọn ìyá wọ́n máa go through tí nǹkan mi bá wà lẹ́yìn hell wọ́n máa fòrò wọ́n máa dààmú wọ́n á dẹ̀ máa pretend bí ẹni pé everything normal grandma ni o bàtọ́ kọ́ ọmọ lọ sí ẹ̀sìn tọ́kọ́ àwọn ọmọlẹ́sìn ẹ̀lẹ̀ ìyá ò sọ fún ìyá àbèjì because Kẹ́hìndé ti kú bí Kẹ́hìndé ló kú àbí Táyé ìkejì lélẹ́yìí ìyá ò lè sọ fún pé ìkọ́kúnnú àwọn ọmọ wọn ti gbé kan lọ sínú igbó wọn ní ìyá ẹ̀ mọ̀ pé wọ́n já àwọn èèyàn gbé ìyá keep on pretending may Elédùmarè bless our mothers òrìṣà bí ìyá ò sí ìyá ni wúrà iyebíye tí ò ṣe fowó rà wọ́n tó bá ní ìyá láyé tọ́jú ìyá ẹ̀ o. Now let's quickly go to bí bàbá yìí ṣe sọ ọ̀rọ̀ bó tí wọ́n fojú wọn hàn nínú igbó. In school, and as well I was the last person that was released in that bush. Okay. Because the handcuff that was on the both teachers, the teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff there was particularly they wanted to lose the handcuff when we want to use. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the. Mo rò bóyá ká tó continue mo bá ẹ̀yin ẹ̀wà ẹ̀ ń gbọ́ nígbà tí wọ́n fẹ́ fi wọ́n sílẹ̀ handcuff tó wà lọ́wọ́ bọ̀bọ́ tó wà lọ́wọ́ tíṣà yìí bàtà wọ́n fẹ́ tu wọ́n lọ́wọ́ ẹnìyẹn ń gbọ̀n because wọ́n mọ̀ pé wọ́n ti àwọn Nigeria police Nigeria military Nigeria government wọ́n ti kidnap fún àwọn family tiwọn náà wọ́n lọ́wọ́ ẹni tó fẹ́ ṣí handcuff yẹn ń gbọ̀n kí ni handcuff yẹn kí ni ẹ̀ wá kán ẹ ká máa gbọ́ nìṣó. The teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff there was particularly they wanted to lose the handcuff when we want to use. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the way I was carrying the handcuff. So when they released us, everybody had gone. Okay. So they now said, I cannot carry this handcuff home. That they will look for a way to lose the handcuff. So one of them said maybe they should cut off my hand. Ogunde, ṣé ẹ gbọ́? Ọlọ́mọ ẹ̀kọ́ rí takò wá. So the other side, no, they should not cut off my hand though. That they should not worry that they will look for a way to handcuff me. So we now went to look for just small tiny rope. It was the tiny rope we used to lose the handcuff. Okay. So that was. Ṣé pé àwọn expert àwọn tó ṣiṣẹ́ àwọn tí wọ́n lè fi tiny rope okùn tínrín tí wọ́n lè fi ṣí handcuff àbí handcuff ni tó lè fi tiny rope uncuff him. Àwọn tó ṣiṣẹ́ yìí àwọn eléyò kì í ṣe kékeré o but Nigerians keep on saying wọ́n stage ẹ̀ wọ́n náà gbé ẹlẹ́kan fi stage. I can continue. I was also released. Okay. So my people had gone far. I don't know how the route they took. I was just hearing their sound. So I was just running towards a direction. Their commander called me again. He pointed gun at me. He said, "Come." When he pointed gun at me, he said, "Come." I was afraid that only me in this group. Is this how I'm going to die? That's he told me to come back. The ISWAP commander, the terrorist commander. The one inside the bush, their commander inside the bush. Yeah, I can say maybe their chief commander. Let me put it that way. Their chief commander. He called me because I should come. Where am I going? I said I don't know where I thought this is the route my people passed. Now told me to come. So when I got to him, he told me that I should take this route. That this is the route he took. So I now run.
through the direction he told me they took, so he followed me. So as I was running, I was looking at the back so that they won't shoot me. So we trekked from that place, like let me say, like 40 to 1 hour to where they provided motorcycle and main bike Okada that took us from that bush to near the nearest village. Okay, so when we got to, when it was for like let me say 1 hour 30 minutes to that village, we now stopped. They said they can't go further again. So that was where they stopped and they told us to move with our leg. So we moved for 1 hour 30 minutes with our leg, both the principal, the VP, the staff, the students, and the pupils. So we trekked for 1 hour 30 minutes before we get to where those things are interesting. Government said to come and rescue us with. ọmọ Yorùbá mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka káàárọ̀ ẹ̀ka sàn ẹ̀ka alẹ́ lórí àsìkò according to the time tí sóyún bàbá yín. bí máa ṣe bó ṣe explain ni báwo lẹ ṣe rò pé ó ṣe ń feel nígbà tí wọ́n release gbogbo wọn tán ní kán máa lọ tó wá dé orí tiẹ̀ lọ́mọ yẹ kó rí takò wá tí wọ́n fẹ́ tú handcuff ní ọwọ́ ẹ̀ tí wọ́n ní ẹni tó fẹ́ tú handcuff lọ́wọ́ ẹ̀ ara ẹ̀ ń gbọ̀n because ó mọ̀ pé àwọn sójà sì yẹn ti round àwọn up tí n tó fẹ́ fi tú handcuff wá kán tí wọ́n wá ní handcuff yóò dẹ̀ lè gbé lọ o ẹ gé ọwọ́ ẹ̀ àwọn ṣẹ́rí ó máa ní nǹkan tó máa ṣẹlẹ̀ pé ẹyẹ ò ní sọ fẹ́ yẹ kókò ń bọ̀ nígbà tí wọ́n rìlíìsì wọn pé ó yá gbogbo yẹn máa lọ àwọn tó kù ti ya dànù àwọn tó kù ti sá lọ òun nìkan ló ṣẹ́kù kódà I have a video where he was explaining wípé àwọn tíṣà méjèèjì tí wọ́n pa yẹn pé Mr. Oyedokun Michael wọ́n ní wọ́n bá fóònù ní àpò wọn lẹ́yìn tí ọ̀gá wọn ti sọ pé ọ̀gá àwọn iswap sọ pé àwọn àṣàrù pé no phone o everybody ẹ surrender fóònù yín wọ́n ní bẹ̀t fóònù wà ní àpò Mr. Michael jẹ́ kí wọ́n mú wọn lọ́pàá pé wọ́n against òfin àwọn wọ́n ní wọ́n bá fóònù lápò wọn tó bá yẹ pé fóònù yẹn wọ́n rí opportunity tó yẹ pé ló escape wọn nísìn mama ní teacher yẹn is a brave man o Mr. Michael is a brave man tó ní kó surrender gbogbo fóònù báyìí bàbá yẹn ò surrender tiwọn àbí wọn sọ míì tiẹ̀ àbí wọ́n mú kan sẹ́yìn Ọlọ́run má jẹ́ àjẹ̀bí Ọlọ́run má sọ ọgbọ́n di àgọ̀ mọ́ wa lọ́wọ́ má yẹ ká jẹ̀bi Ọlọ́run má yẹ ká jẹ̀bi ikú má yẹ ká àgbákò ni. Mr. Sakios Olatunde à ń gbọ́ pé kidnapping yẹn pé wọ́n stage ẹ̀ ní pé irọ́ ni ẹ̀dá mi sẹ́ni bá a tàn lé ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin ìṣẹ́jú kan. gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage ẹ̀ yẹn wọn mọ nǹkan tí wọ́n sọ ni pé pé wọ́n stage ẹ̀ ni ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni pé wọ́n stage ẹ̀ ni àwọn nǹkan tá a go through níbẹ̀ yẹn ò dáadáa lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n pé tí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ti ní ká wọn wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday báṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n wọ̀ ní Friday àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀ àwọn ọmọ secondary school wa aṣọ school ni wọ́n wọ̀ ní tó jọjọ Friday náà sì wọ́n sọ pé aṣọ wọn nìtì àwọn tó wà níbẹ̀ àwọn tó àbúdọ̀tì wa àwọn náà máa ń bá wọn fọ aṣọ wọn lẹ́kọ̀ọ́ kan táwọn náà bá rí pa àti rùn ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà àwọn rí bá ṣe dọ̀tí ni wọ́n rí rùn bọ́ bó ṣe rí lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu sà so gbogbo àwọn tó sọ báyẹn wọ́n stage ẹ̀ ni o they are all telling lies it was not stage it was real so please stop saying all those kind of news. God bless you sir. àmọ́ ká tó bọ́ sọ́sì ìkù ká tó continue tẹ́ bá rántí pé mo sọ ọ̀rọ̀ kan fún yín ẹgbẹ́ kan tí sí àyè sọ ó ní àwọn ọmọ yẹn wípé àwọn agbésùmọ̀mí náà máa ń bá wọn fọ aṣọ wọn tó máa rí pé ó ti dọ̀tí Yorùbá wuyẹ pàtẹ́wọ́ fún mi o mi kàn lọ sí school ni o mi kàn kàwé ni Ọlọ́run ní kí nǹkan díẹ̀díẹ̀ máa yé mi mo sọ fún yín pé àwọn ọmọdé wọn kì í ṣe normal kidnapping wọn ò rà àwọn ètò hostage ni mo sọ fún yín wípé àwọn tí wọ́n jí wọn gbé wọn ò ní fẹ́ kí wọ́n kú
àwọn méjì wọ́n lè pààyàn kọ́kà máa ń tiẹ̀ wọ́n lè tiẹ̀ wọ́n pé bí upstairs ní irú Amẹ́ríkà mi tó pé àwọn ọlọ́pàá ti káàkiri wọ́n lè tìyàn kan bọ́lá tòkè kọ́ máa kó orí takò wá tí àti àwọn mọ̀ pé wọ́n bá fóònù ní àpò Mr. Michael ni wọ́n ní àwọn ni wọ́n ń bá wọn fọ aṣọ hostage ni wọ́n kódà tí kò bá ní asthma nínú wọn wọ́n máa release ẹ̀ àbí tí gìrì bá gbé kan àbí wárápá bá gbé nìkan nínú wọn ò ní pa these people are not akàn béèrè fún owó nǹkan tí wọ́n ń béèrè fún ni pé ẹ fi olórí àwọn tó wà lọ́dọ̀ yìí sílẹ̀ ẹ fi olórí wọn sílẹ̀ ẹ wá fi olórí wa sílẹ̀ àwọn náà kó àwọn ọmọ yín kalẹ̀ nǹkan tí wọ́n béèrè fún nìyẹn tọ́kọ́ wọn bè pé àti kó wọn o ẹ lọ bí ti ilẹ̀ Haúsá ẹ lọ mú 5 million wá ẹ lọ mú 500 million wá a máa ní pé àwọn ajínigbé but àwọn eléyìí agbésùnmọ̀mí original ni wọ́n fẹ́ ṣe trade by barter ni àníjọba Nàìjíríà refuse láti negotiate pẹ̀lú wọn ẹgbọ́n kan tí tíṣà yẹn sọ pé ìgbà tó ń tú cuff ní ọwọ́ òun yẹn handcuff ó ní ọwọ́ ẹni tó ń tu yẹn olówó ẹ̀ ń gbọ̀n because I know pé ọwọ́ pálábá ti ségi and people are saying one stage there, I don't know. Nigerians are something else. Ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ìwà láàyè mi agbára Jésù ni. Ajá mi rè lé ẹkùn ó mẹ́ràn wálé àgùntàn mi rè lé ìkòkò ẹran pẹ̀ràn jẹ bàbá ìwọ ni agbára mi mà kọ́. Orúkọ mi ni Kánsẹ́lọ̀ Ọlátúndé Fídíò Zakios. Mo jẹ́ school kánsẹ́lọ̀ àwọn ISWAP kan wá tó wá kó àwọn ọmọ ní May 15, 2026. So èmi ni school kánsẹ́lọ̀ school yìí àwọn community high school Àwòrò Ẹ̀ṣẹ̀lẹ̀ ní Oríire ní Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state. So mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún mi tá a fi lọ láyọ̀ tí mo fi lọ láyọ̀ tí mo fi bọ̀ láyọ̀ tí mo sì délé láyọ̀ tí mo bá àwọn ẹbí àti ará ní ayọ̀ àti àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé fún àdúrà àti àǹfààní tí wọ́n ní tí wọ́n ń lò lórí ayé wa bí wọ́n ṣe ń bá ìjọba sọ̀rọ̀ báwọn tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè President Bọ́lá Ahmed Tinubu fún ipa tí wọ́n kó. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gọ́vnọ̀ ẹnjìníà Ṣèyí Mákindé fún ipa tí wọ́n kó lórí ayé wa nígbà tí a wà níbẹ̀. Ìrètí tó máa ń sọ̀rọ̀ nípa òkùnkùn mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń jẹ́ òkùnkùn nígbà táwa níbẹ̀ àgbọ̀n nǹkan kan àmọ́ nǹkan kan àmọ́ bí táwa bóyá yìí la wà ní bóyá àti kú ni àmọ́ nǹkan kan bóyá Nàìjíríà la wà bóyá bòmí la wà àmọ́ nǹkan kan helicopter lásán tó ń wá ló jẹ́ ká mọ̀ wípé a sì wà láàyè ọpẹ́ ni fún Ọlọ́run. Bákan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀rẹ̀ látòrí ọba Gandhi kábíyèsí bàbá mi méjì yàyà mẹ́fà bàbá gidi ni wọ́n bàbá rere ni wọ́n orí ìkẹ́ tí wọ́n ṣe àti àwọn lọ́balọ́ba tí wọ́n jọ kọ́wọ́ rìn. ẹ jọ máa béèrè question kan mo ti hàn ní fóònù tó wà tó bá fẹ́ pè wọlé mi rò bí gbogbo wa gbọ́ wípé máa ń sọ wípé àwọn ò mọ ibi táwọn wà bóyá ayé ni bóyá ọ̀run ni bóyá Nàìjíríà ni bóyá ìlú mi aside fún kinní kan tó ń fò kí ló sọ pé máa ń fò táwọn fi mọ̀ pé àwọn ti wà ní Nàìjíríà kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every kí ni wọ́n sọ pé ó máa ń kọjá ní every time ẹ jọ̀ọ́ mo fẹ́ wò bóyá àwọn èèyàn wà pẹ̀lú mi.
kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every time níbi tí wọ́n jí wọn gbé sí. Mo fẹ́ mọ̀ bí àwọn èèyàn ò tí ì sùn, mo fẹ́ mọ̀ bí àwọn èèyàn wọ́n ń tẹ̀lé show yìí àbí mo kàn ń ṣe show àwọn èèyàn listen sí. Wọ́n ní kinní kan máa ń kọjá, à ń bọ̀ lórí ẹ̀ ní tó máa ń kọjá yẹn. Ẹnìkan ní drone, prince drone kọ́, ẹ máa lọ tún show yìí gbọ́ láti ilẹ̀. Ẹ tó bá mọ̀ ẹ máa bá mi kọ sí comment section ká sáré gbọ́ fídíò yìí. Lẹ́yìn fídíò yìí káwọn wá pè wọlé. Let's listen to this guy. Bello Azan. Kí lorúkọ ẹ̀ lè kàn sí? Bello Azan. Òkè ṣó lè ṣàlàyé fún wa àwọn nǹkan tí ojú ẹ̀ rí nígbà tẹ́ wà nínú ìlú. Ìgbà tá a wà ń bẹ̀, ẹ̀rù ń bà mí pé àwọn ìyá mi wà nílé, èmi nìkan mo wà ń bẹ̀. Kò sẹ́ni tó máa gbà mí lẹ̀, ẹ̀rù ń bà mí. Ọjọ́ tán wá gbé yín gangan, níbo ni wọ́n wà nígbà yẹn? Kí ló ń ṣe lọ́wọ́ ní school nígbà tí ṣó lè ṣàlàyé fún wa bó ṣe wọlé? Mi ò mọ bó ṣe wọlé o. Àmọ́ à ń ṣe test lọ ní school jọ yìí. Wọ́n fi dé. So kí ni wọ́n sọ fún yín, kí ni wọ́n sọ sí yín tẹ́ fi tẹ̀lé wọn, àbí kí lẹ rí gangan tó ṣẹlẹ̀ tẹ́ fi tẹ̀lé wọn? Ìbọn tán kó dání jọ yìí, táyìn yìí. So nígbà tí gbogbo Ló jẹ́ ká tẹ̀lé wọn jọ. Nígbà tán kó bọ̀ dání tán láwọn èèyàn wọn, ló jẹ́ ká tẹ̀lé wọn. Ṣé wàá ń lọ kí ló ṣẹlẹ̀ gangan níbo ṣó mọ àwọn ibi tán mú yín gbà? Rárá ìmọ̀. Bí wákàtí bíi mélòó lẹ fi rìn? Àbọ̀jọ́ mélòó? Ọjọ́ kan náà la fi rìn. Pẹ̀lú wákàtí mélòó? Nǹkan bí aago méje adébi tá à ń lọ bẹ̀rẹ̀. Láti ibi àárọ̀ tó ti gbé yín. Kọ̀ láti wà tẹ́tí débi tẹ́ lọ yẹn, ẹ̀ kúrò ń bẹ̀. A kúrò ń bẹ̀. A máa ń lọ káàkiri. Ṣé báwo lẹ ṣe wá ń jẹun? Kí ló ń fún Báwo yín? lẹ ṣe ń jẹun? Wọ́n fún wa ní ráìsì. Sísí àwọn ni wọ́n máa sè é. Ṣóbìnrin wà láàrin wọn ni? Kò sí. Àwọn ọkùnrin yẹn náà ló máa ń ṣe ráìsì. Bẹ́ẹ̀. Sẹ́yìn máa ń bá wọn ṣiṣẹ́ kankan? Rárá o. Lẹ́yìn àwọn obìnrin wa ni wọ́n ní pé wọ́n máa dáná fún wa. Nígbà tó sì yà díẹ̀, wọ́n gbà lọ́wọ́ wọn, wọ́n ń sè fúnra wọn. Ṣé wọ́n fìyà jẹ anybody ní ṣá? Wọ́n fìyà jẹ wá. Lẹ́yìn àwọn tíṣà ṣùwà tí wọ́n ní náà lásán. Ṣé wọ́n gbà yín láyè láti máa ṣe nǹkan tó wù yín bẹ́ẹ̀? Rárá o. Lọ́jọ́ tí wọ́n pa Mr. Michael, ojú ẹ̀ rí bó ṣe pa wọ́n? Rárá o. Ojú mi ò rí o. Ibo ló gbé wọn lọ tán ti lọ pa wọ́n? Wọ́n mú wọn lọ sí kóòtù. Wọ́n mú wọn kúrò láàrin yín. Bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n á dé wọ́n sọ fún yín pé ìgbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael wo pé kí ló ṣẹlẹ̀? Ìgbà tá a gbọ́ ariwo wọn. Ibẹ̀ la mọ̀. Ìgbà tán sì dé wọn mú wọn padà. Díkì ńkọ́? Bá ṣe ṣe fún wọn náà nìyẹn. Ṣó o lè rántí irú àwọn èdè tí wọ́n sọ? Ṣé wọ́n máa ń sọ òyìnbó sí àbáwúsá àbí ẹ̀gbọ́n àwọn nǹkan tó máa ń sọ? Wọ́n máa ń sọ òyìnbó. Wọ́n dẹ̀ máa sọ Haúsá. Wọ́n máa sọ Fúlàní. Wọ́n sọ Fúlàní. Ṣójú pa yín, ṣóòrùn pa yín. Tí wọ́n nínú ilé kan tó máa ń Tójò bá ti ń lọ, wọ́n máa dùn àrábò wọ́n máa dùn àrábò lẹ̀. Wọ́n á dọ̀rọ̀ abò yín mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Òun kọ́. Tóòrùn bá ràn ìgbà tó jẹ́ pábẹ́ igi ni. Ètí bá rán sì ń wá tó jóye rẹ̀. Ìbẹ̀mí ni wọ́n bá wá. Okay, and I notice pé nígbà tí wọ́n fi yín sílẹ̀, aṣọ tẹ́ ẹ wọ̀ kò dọ̀tí tẹ́lẹ̀. Ṣé bí uniform náà fi kó yín gbà tán kó yín? Bẹ́ẹ̀ni, yúnífọ́ọ̀mù yẹn náà làwọn pa. Mo bọ̀ nígbà tá a rí fọ́tò ọ̀tọ̀ làwọn aṣọ tẹ́ ẹ wọ̀, ta ló fún yín láṣọ tẹ́ ẹ change? Ta change. Bá nígbà ìgbà tá a dé Ìbàdàn yẹn ni. Nígbà tẹ́ sọ àlọ́ Ògbómọ̀ṣọ́ kẹ́ tó lọ. Ara wọn. Ìbàdàn lálọ́ sí ti gbà tá a yé wọn fi wálé. Òkè ìgbà iná ṣọ̀wá fún yín láṣọ ọ̀hún. Bẹ́ẹ̀ni. Pẹ̀lẹ́. Báwo ló ṣe rí? Kọ̀ látìgbà tó ti dé, ṣé ẹ̀rù máa bà ẹ́? Ẹ̀rù bà mí.
ọmọ líle ni ẹ o. tó ti padà sí school. a ṣẹ̀ṣẹ̀ dé lánàá náà. Okay. So ìgbà wo ló fẹ́ padà sí school? Má parọ́. Ṣó wù ẹ́ kó tún padà sí school láàrin agbègbè yìí? Tọ́lọ́run bá kọ. Màá padà sí school àmọ́ tọ́lọ́run bá kọ. Màá padà lágbègbè. Ọmọ ọdún mélòó ni ẹ? 15 years. Báwo ló ṣe rí lára ẹ nígbà tó rí dádì àti mọ́mì padà àwọn àbúrò rẹ̀? Inú mi dùn. Ṣé o lè sọ fún wa àwọn tí wọ́n mú yẹn wọ́n tó bí mélòó? Mi ò mọ iye wọn àmọ́ wọ́n pọ̀. Yàtọ̀ sáwọn tó wá gbé yín yẹn, ṣé ẹ tún pàdé àwọn míì nínú bẹ̀? Àbá àwọn yẹn náà ni? Àwọn yẹn náà. Ok. O ṣe pẹ̀lẹ́ kí lórúkọ ẹlẹ́ẹ̀kan sí? Bílú Azam. Ọlọ́run á máa fi fẹ́ àṣọ. Pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ń wo show yẹn bá wa kọ sí comment section pé kí ìjọba kí wọ́n rántí ẹni sùsà kí wọ́n rántí àwọn tí wọ́n pa ọkọ wọn ẹ bá wa help wọn ẹ jọ̀ọ́ ẹ ká lẹ́sà. ẹ kújọ mẹ́ta ẹ kú iṣẹ́ takuntakun helicopter ni o. Helicopter ok ẹ ṣeun àwọn ẹ̀dẹ̀ tí máa ń kọ́ helicopter. Helicopter ni. Ok ẹ ṣeun gan bàbá wa. Helicopter ló dákọ̀ ẹ sì kú iṣẹ́ náà. Ẹ ṣeun sà. Àwọn alálẹ̀ wọ́n á san yín lẹ́san rẹ̀. Àṣẹ àṣẹ. Ó ti pẹ́ tí èmi gan ti dá sí ètò bẹ́ẹ̀ àwọn kìnìyàn ni wọ́n kúrò sí YouTube wọn ẹ̀sẹ̀ tó dánlòdù omi ni tó fà nìyẹn tẹ́ fi gbèrò mi. Ok ẹ ṣe gan ni ẹ kó ètò ẹ máa fẹ́ tó lọ. À ń bá a bọ̀ ẹ ṣeun sà. Bàbá ẹ má bínú pé mo sáré pọ̀ sí i. Àwọn èèyàn wa ojú àwọn èèyàn rówó orí ọmọ orí àìkú baálé ọ̀rọ̀. Ṣé rí Nigeria government wọ́n ń ṣe nǹkan tó yẹ pé ó kù díẹ̀ àbó kù púpọ̀ káàtó. Àwọn ọmọ yìí to me o mi ìmọ̀ yín tẹ́ ń wò mí o to me lọ́wọ́ yìí àwọn ọmọ yìí ó yẹ kó sì wà ní abẹ́ ìjọba bí mo ṣe fẹ́ pùtẹ̀ nìyẹn o àwọn ọmọ ó yẹ kí wọ́n sì wà ní abẹ́ ìjọba fún ìtọ́jú tó péye kí ìjọba sì máa tọ́jú àwọn ọmọ yìí ṣé rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn yìí yìí tó ní ẹ̀rí olè bẹ mí o mo fọlọ́n bá búra ó ń ṣe àwàdà ni yóò ní bàbá yìí wọ́n máa tọ́ lé ó dín ọjọ́ kan ní èní tá a jí báyìí tó máa ní kí ló ṣe ó tọ́ lé ó dín ọjọ́ kan léni kò tí ì rí dáadáa sísẹ̀mù yẹn ò tí ì clear sí lójú dáadáa ẹ̀yin olórí wa how do we stop this ṣé how do we ni àbí how do àwọn olórí wa bọ́dọ̀ tí máa stop kí ni tó ń ṣẹlẹ̀ yìí because ó ní láti stop àwọn owó tí wọ́n kó ní Nàìjíríà nígbà kan màá play ẹ̀ fún yín bí Nàìjíríà ṣe yá àjọ àgbáyé lówó I will play it for you. Nàìjíríà ṣe mọ̀ wípé Nàìjíríà yá àjọ àgbá ẹlòmíì kan tó bá tiẹ̀ gbọ́gbọ́n lè sunkún but I will still play it for you. Nàìjíríà yá àjọ àgbáyé ní owó ní 70s. Àwọn owó tí Nàìjíríà yọ àjọ àgbáyé nígbà yẹn kí ni Nàìjíríà ń tà? Ṣé àwọn resources tí wọ́n rí nísìn ṣó tó yìí tí wọ́n rí nígbà tí wọ́n ń yá kí lórúkọ ẹ̀ àjọ àgbáyé lówó then kí wọ́n ló fa problem tí Nàìjíríà wá fi di onígbèsè I just want to know ẹ dákun tó rẹlẹ tó wà lórí TikTok mo ń wá fídíò kan tí mo fẹ́ play ni mo kò fẹ́ káwọn yẹn bá mi dá sí ni o ìgbà tí Nàìjíríà ń yá àjọ àgbáyé lówó kí ni wọ́n ń tà. Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho. Kwara àwọn ìró ẹkùn wọ́n ní wọ́n ti bọ́ta àwọn ará Kwara ń pariwo pé ẹjọ́ ẹ gbà wọ́n pípa yìí pọ̀jù ní Kwara wọ́n wá bọ́ta wọ́n ní kó má wọn polówó Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kó máa bọ̀ ní Kwara wọ́n ní gọ́vnà Kwara ní pé kí Sunday Igboho má wá sí Kwara
ẹ jẹ́ ká play ẹ̀ o kí n tó lọ síbi owó tí wọ́n yá. Asaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tẹni kí Sunday Igboho mọ̀ wá mọ́ Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tẹni kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pẹ́ ẹni tí ò yẹ kó pa á ṣàlàyé fún ipe Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tán sì ti tó hàn lémọ̀ náà wà ń bẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwa tá a kọ́lé dẹni tí ń gbélé lé ó dẹni tí ń rẹ́ǹtì lè kí ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọlé gbogbo ìlú ló ti dáwóró tán ẹ dákun torí Ọlọ́run kí ló dé tẹni kí Sunday Igboho wọn tún wá mọ́ ẹ dákun kò ní ìdíkà ẹ náwó fún wa wá gbóná náà dáwó jọ gbogbo gbóná ẹ dìde ìlú ẹnìkọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí náà ṣe ẹ dákun ẹ wo tọ́lọ́mọ wa la ẹ wo tàwa tá a jókòó ẹ dákun ẹ wo tàwa tá a jókòó àtijọ́ ní tani tí ń bọ̀ nínú mi ti dùn kó sì bá àwọn forest guard bí àwọn vigilante ọdẹ kó bá wọn ṣiṣẹ́ pọ̀ àwọn yìí wọ́n lè control rẹ̀. ẹ̀yin tó mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tó bá mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí opó lòun náà o ara àwọn olórí àwọn ọlọ́dẹ ní Kwara State ní ọkọ ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n pa ní Kwara State nínú àwọn ọdẹ 16 tí wọ́n pa obìnrin yìí ló ń sunkún nígbà tí wọ́n pa àwọn ọdẹ lókè ọdẹ tó ṣòfídìí ọkọ ẹ̀ wípé ọkọ òun ní àbúrò ọkọ òun ní wọ́n pa ọkọ ẹ̀ wọ́n pa àbúrò ọkọ ẹ̀ wọ́n pa ọ̀rẹ́ ọkọ ẹ̀ wọ́n lẹ́bíbọ̀dì ti sá kúrò nílé ẹjọ́ kí lẹ lérò pé gómìnà tiwa gómìnà Abdulrasaki Abdulramonu kí lẹ lérò pé ó mú gómìnà Kwara State tó fi ń sọ wípé láé ìwé ẹkùn gbọ́dọ̀ wá sí Kwara State ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa dá sí i. ẹ kálẹ́ máa. ẹ kú dédé àsìkò yìí bàbá mi. kálẹ́ máa ìyá wa yorùbá òní. ẹ ṣeun à ń gbọ́ yẹ káàbọ̀ sà. ẹ kú ètò máa. àjọ ń ṣe bọ́lá yóò máa bá yín gbé máa. àṣẹ. agbára ọlọ́run fẹ́ bí dára yín. àṣẹ. kò ní bàjẹ́ fún yín o ẹ̀yìn sí ìrìn o. àṣẹ. agbára ọlọ́run. àṣẹ. ẹ̀yìn pàdé tó jẹ yín. mo tí ó jẹ yín ò ní pàdé yín. agbára ọlọ́run fẹ́ bí dára yín àti ó gbà wá ìran ojúlówó ọmọ ọkọ yorùbá náà. ẹ̀rọ mọ̀. aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé kí n tó ṣàdúrà fún bàbá àti Sunday Igboho pé ààbò ọlọ́run yóò máa bá wọn gbélé ẹ̀kan sí i ẹbí tara wọn agbára ọlọ́run gbogbo ibikíbi tí wọ́n bá rìn sí ààbò ọlọ́run yóò máa bá wọn gbé yóò máa wà pẹ̀lú wọn lágbára ọlọ́run wọn ní pàdé ohun tí ó jẹ wọn ohun tí ó jẹ wọn ò ní pàdé wọn lágbára ọlọ́run. ẹ ṣé o for the gift o àṣẹ. gbogbo àwọn ọ̀tá wọn á parẹ́ máyé láàánú lágbára ọlọ́run láìpẹ́ láìjìnà yìí lágbára ọlọ́run ọ̀tá lé ní ọ̀tá òde ni àwọn tí jẹ́ ń kó mọ́ra kiri ni bọ́tà bá wà láàrin wọn ọlọ́ọ̀bọ nìkan lọ́jọ́ ni yóò pa wọ́n rẹ́ pẹ̀lú ògo ọlọ́run tọmọtọmọ wọn. tó aláàkọ́ ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ ni wípé ṣe rí ibi tí ọ̀rọ̀ dé yìí màmá mi yorùbá wuyì àfi kí ọlọ́run kó ṣàánú àwa ìran yorùbá ni o nítorí wípé gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n dákun kí wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ yorùbá làwọn kí wọ́n dákun gbogbo ọba gidi iná ni a fi títóbi ọlọ́run ọba iná a fi títóbi ọlọ́run ọba a fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí gbogbo àwọn tí wọ́n bá súnmọ́ wọn náà látòrí àwọn ọmọ wọn a bẹ̀ àwọn ọmọ wọn náà kí wọ́n dákun a fi agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá a fi bẹ̀ wọ́n a fi ẹ̀mí wọn tí wọ́n fi ń mí a fi bẹ̀ wọ́n àwọn ìran yorùbá fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí wọ́n tètè bá wa gbọ́ ọ̀nà àbáyọ
ní ilẹ̀ Yorùbá ní kíákíá kí wọ́n dákun kí wọ́n jọ ní abẹ̀ wọ́n nítorí wípé orí ìlú tí wọ́n pè ní orílẹ̀-èdè tírú kan báyìí bá ti ń ṣẹlẹ̀ kò sí bí lọ́síwájú ṣe fẹ́ wà níbẹ̀ láyéláyé kò sí orílẹ̀-èdè tó yẹ kéèyàn máa gbọ́ wípé àjògì wá ṣe bí ọmọ onílé lérí àwọn tí wọ́n ní tó ṣe páwọn ni wọ́n ní ilé wọn. ọ̀nà wo láyé ti gbàgbà àwọn ará bíbà yìí. Ṣebí àwa náà la fi àyè yẹn lẹ̀ fún wọn. Tí wọ́n fi ń ṣe bí ọmọ onílé. Àwọn owó ti ní àwa náà. Àwọn bàbá Bọ́lá Ahmed ti ń ṣàdarí lé wa lérí náà ni. Àwọn bàbá wa náà ni. Àwọn bàbá wa, àwọn náà ni wọ́n fi àyè yẹn lẹ̀ fún wọn. Nígbà tí àwọn àjòjì ń pa wá, tí a lè máa wòran náà, a lè káwọ́ gbéra, tí ká káwọ́ gbéra, ká máa wò wọ́n kí wọ́n fi pa wá tó lẹ́yìn ọ̀kan ní. Bàbá wa kí lẹ rí sí Kwara State Governor tó ní tí ò gbàwé ẹkùn láàyè ó ní kí Sunday Igboho máa wọ Kwara. Bàbá mi mo fẹ́ kẹsẹ́ bá wa sọ́lá ìṣẹ́jú méjì torí ilẹ̀ tuntun mẹ́sàárẹ́ pé fídíò kan fáwọn èèyàn kó wọ́n ní tó ṣẹlẹ̀ ní Kwara. Sẹ́ni tí mo rí sí ni wípé ṣé bí irú ẹkùn yìí ṣé bí láti òkè wa ni wọ́n ti approve ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tó jẹ́ pé láti òkè wa iná ni wọ́n ti approve ẹ̀. Ìgbésẹ̀ tó wà fún wa tá a máa gbé ọ wà lọ́dọ̀ gbogbo àwọn bàbá wa Olúbàdàn yẹn, bàbá wa Ọ̀ọ̀ni of Ifẹ̀, àwọn bàbá wa Olúgbọ́n, gbogbo àwọn ọba gidi tí wọ́n dojúlówó ọmọ ọkọ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri kí wọ́n bá wa pera, kí wọ́n bá wa mọ bí wọ́n ti bá wa gbé ìgbésẹ̀ yẹn láàrin ara wọn. Nítorí wípé gbogbo pípọ̀ ní ìjàmbá tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Kwara yẹn wá ni láti ìlú Ìlọrin yẹn wá iná ni a ti ń dojúkọ gbogbo òṣòro tá à ń dojúkọ nílẹ̀ Yorùbá. Láì ti dojúkọ ogun tí ń ṣẹlẹ̀ nílùú Kwara yẹn ká tó lè máa ṣẹ́ àwọn tó wà ní ọ̀dọ̀ wa bíbá yìí yóò máa le gan. Yóò le gidigidi gan àfi tá a bá tó dáwọ́ ti Kwara yẹn dúró. Iná ló lè mú ìrọ̀rùn dé bá àwa ilẹ̀ Yorùbá yòókù náà. Ṣé ọ̀rọ̀ bàbá wa yìí ṣó mú yẹ̀sì wípé tí òjò bá ń rọ̀ káyé gbọ́ àgbàrá tinú ilé ká lọ wo ibi tí òjò yẹn ń gbà wọlé ká kọ́kọ́ lọ búlọ̀kù ẹ̀ ná ọ̀rẹ́ ìsàbátúpà ń gbọ́n àgbàrá nínú yàrá jáde ìmí à máa wọ bàbá wa a fún yín 2 minutes mọ́. Wọ́n tó máa wọlé bọ̀. Ókè náà tá a bá ní à ń tọ̀dọ̀ títí wa àgbàrá tí wọlé sọ̀dọ̀ títí wa ní tá a bá là ń di bí ìgbà pé kọ́lọ̀ mọ́jà ṣe wàhálà lásán. Bẹ́ẹ̀ni. Torí ibẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ iná ní kókó ìṣòro gbogbo ilẹ̀ Yorùbá yòókù Kwara yẹn ni. Wọ́n ti sọ Kwara di Sambisa ẹ là mọ́lẹ̀. So gẹ́gẹ́ bá a ti ń gbọ́ tó dodo sì ti fi ojú hàn. Fúlàní ni Abdulrahman Abdulrasaq àbíké ni wọ́n ń pè Fúlàní ni. Ọ̀nà wo ni a wà gbà ní ìlú Kwara gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jó lórí ilẹ̀ Yorùbá pátápátá torí àwọn tí wọ́n jọmọ tí wọ́n jó lórí búkú Fúlàní àtọ̀rìn wá yìí wọ́n ń wò wá o. Wọ́n ń wò wá. Wíwò wọn wá. Ìyẹn ò ti tọ́ kan àwa. Báwo ṣe kóra wa yọ kúrò ní àárín wọn tí wọ́n fi padà síbi tí wọ́n ti wá iná lọ bá wa. Nítorí wípé èmi ò tí ì rí ibi tí àjòjì ó ti wá sọ wípé tọ̀ òun fẹ́ wá sí ọrọ̀ ajé o ní ọ̀dọ̀ yín o tí ó wà tó àsìkò kan tájòjì náà tí ó wà máa bá yín dun ilẹ̀ yín pẹ́ẹ́dọ́ nílẹ̀ ni. Èmi ò tí ì rí orílẹ̀-èdè tìrú ẹ̀ tí ń ṣẹlẹ̀ rí láyéláyé. So kí wọ́n bá wa kàn sí bàbá Bọ́lá Ahmed Tinubu náà kí wọ́n tètè bá wa gbé ìgbésẹ̀ lérí rẹ̀. Gbogbo tí ń ṣẹlẹ̀ yìí màmá mi ẹ dákun ẹ
Okay, go ahead. Ṣé rí gbogbo tí lọ́rin tí ń ṣẹlẹ̀ yẹn kéèsì ń dàrúkọ àwọn mufti wo wọ́n wà nídìí gbogbo ẹ̀ àwọn Ràṣídì kan bíi ẹ̀míàwó wọ́n wà nídìí gbogbo ẹ̀ nípa ti Kwara yẹn iná ni mufti náà sì fi ń sáré pé sẹ́ òun ọ̀fẹ́ kí àwọn elétò ààbò mi kí wọ́n wọ ìlú Ìwó yàtọ̀ fún tóun bá dá sílẹ̀ kí wọ́n lè máa fi kí wọ́n lè bá Sunday Adéyẹmọ gbowó ṣá. bẹ́ẹ̀ ni àmóríà torí pé ẹ̀fẹ́ fún mi láyè dáadáa mo fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ náà. Ó yá ṣé ká ẹjọ́ inú èèyàn wẹ́ kí èmi kọ́ ni mò ń ṣe show ó sì lásán lè mi. Bàbá wa yìí ṣé ká fún wọn láyè sí kí wọ́n láyè tí wọ́n láwọn fẹ́ go deep láwọn fẹ́ fà á já ṣé ká jẹ́ kó fà á já ẹni tó yẹ ká bè lọ́wọ́ àwọn èèyàn kárí kọ́mẹ́ǹtì wọn ṣé ká fi wọ́n lẹ̀ kán fà á já wọn láwọn fẹ́ fà á já ẹni tó ń bèrè nọ́mbà mi lórí TikTok nọ́mbà mi is +1718502057 WhatsApp nìkan bẹ̀tẹ̀ lè má bọ̀ lórí YouTube nọ́mbà yẹn mo display ẹ̀ ó ń bọ̀ lórí YouTube mi mọ́ ṣe lórí TikTok ni please come on TikTok YouTube Yorùbáwùyí ó kọ́tẹ́ fi ń wò mí bẹ́ẹ̀ náà lè máa rí nọ́mbà mi ó wà live bàbá wa àwọn kan ní ẹ̀fà já o wọ́n ní àfi ilẹ̀kẹ̀ ẹ̀fà jẹ́ máa fà á nìṣó. tó gbogbo ọ̀nà yẹn iná ni wọ́n ń wá wọn fẹ́ kí àwọn elétò ààbò ojúlówó ọmọ ọkọ Yorùbá wọn fẹ́ àwọn mufti àti Ràṣídì Àkànbí wọ́n ń wá ọ̀nà láti dínà rẹ̀ débi wípé àfihàn táwọn bá dálẹ̀ láàrin ara wọn tí wọ́n fi máa ṣe àwa ojúlówó ọmọ ọkọ Ìwó ní jàǹbá nílùú Ìwó gẹ́gẹ́ bí àwọn tìlọrin yẹn náà ṣe ń ṣe tí ń ṣe àwọn ojúlówó ọmọ ọkọ Ìlọrin tí ń ṣe wọ́n ní jàǹbá. Ọ̀nà àwọn ìgbésẹ̀ yẹn iná ni mufti náà plan àtolúwo láàrin ara wọn. Gbogbo tí wọ́n sọ nípa ti bàbá ju Sunday Igboho yẹn tí ń tùtùkùtù lẹ́nu tí ń sọ pé àwọn elétò ààbò ìjọba àwọn ni wọ́n lè ṣe àwọn ni wọ́n láṣẹ láti ṣe gbogbo kinní yẹn ẹ dákun àwọn elétò ààbò ìjọba ṣé àwọn agbésùnmọ̀mí gan tí wọn ò máa pa sọ́jà ni tí wọn ò máa pa olórí sọ́jà tí wọn ò pa jẹ́nẹ́rà tí wọn ò máa pa ọlọ́pàá nípakúpa ó ti sọ àwọn ọ̀rọ̀ dáadáa gidi gan ó ní gbà tí wọn bá tún gbà wọn láàyè àwọn àtọ́ OPC wọ́n mọ dojú ìjà kọra wọn kìnnìkan. àwọn OPC tó bá OPC tó ṣẹlẹ̀ nìyẹn. tí wọn ò bára wọn jà sáàríbi ní ọdún tó lọ yìí sáàríbi tọ́lọ́pàá ti pa á mì sáàríbi tí sọ́jà ti pa á mì lọ́dún tó lọ yà sọ́jà ti pa ọlọ́pàá lọ́dún tó lọ yìí tẹ́ ń dojú ìjà kọra wọn tí ó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. àárí àmọye báyẹn táwọn ọlọ́pàá sọ́jà tí ń dojú ìjà kọra wọn. ẹ ṣe kí bàbá wa ká tún gbé kọ̀lẹ̀ lónìí. tó gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ dákun ṣe rí ọ̀rọ̀ lọ́rin yẹn ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá torí wọn tó látàwa. àwọn tí wọ́n sì rí tí ń kọ́ Fúlàní wọlé yìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe o. bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe wọ́n fi àwọn Fúlàní yẹn wọ́n fi ń dìfẹ̀dì ara wọn nílùú lọ́rin yẹn ni nítorí wípé wọ́n mọ̀ wípé minority làwọn. So gbogbo ọ̀nà tí wọ́n ń ṣe ní ojoojúmọ́ nìyẹn débi pé tẹ́ ẹ bá rí Fúlàní kan tó bá wọnú Ìlọrin olónìí ní èsì tó wá láti Sudan láti Mali tó wọlé olónìí tó bá wùwà bì kan tàbí táwọn ọlọ́pàá dá wọn dúró tí wọ́n bí léèrè pé láti bo lo ti ń bọ̀ ọmọ ìlú wo ni alọ́mọ Kwara lòun lẹ́ni tó ẹ̀fẹ̀ wọlé sínú Nàìjíríà yóò lọ́mọ Ìlọrin lòun lẹ́ni tó ẹ̀fẹ̀ wọnú Nàìjíríà lánàá olónìí o yóò lọ́mọ Ìlọrin lòun. Ṣé bẹ́ẹ̀ ti rí sẹ́? Iná ní ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n tó kankan láàrin wa. Ẹ dákun ẹ jọ̀ọ́ ìgbésẹ̀ tẹ́mi fẹ́ ká gbé nìyẹn o. Sórí kìí sáwọn nìkan iná nìṣòro wa. Ṣé rí àwọn òyìnbó aláwọ̀ funfun yẹn náà? Wọ́n fẹ́ kí ìlú tẹ́ ń pè Nàìjíríà yẹn, wọ́n fẹ́ kí Sèmi ó wà bẹ́ẹ̀ o, wọn ò sì tún fẹ́ jẹ́ ká pín. Wọ́n fẹ́ kí Sèmi ó wà nù Nàìjíríà yẹn wọ́n sì tún fẹ́ jẹ́ kó pín. If anybody had told us that
We are going to witness what we are witnessing at the moment in Oroland. We will have said it's impossible. But let me use the statement of our paramount king, Oba Johnson Olarewaju Dada. I think the situation we have in Oroland presently, Urago district of Ifelodun local government, Kwara State, is beyond us. It's beyond us. The situation of insecurity in our domain, we must confess, is beyond us. This is our community. Only deserted now. Only deserted. Ẹ káàsán, ẹ jọ̀ọ́ nǹkan tí a fẹ́ sọ ẹ kú ohùn látàárọ̀ òun yóò ní ha. Lórí ọ̀rọ̀ Kwara ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé sọ̀rọ̀ lé lórí. Kwara State yẹn mo káwọn èèyàn sọ̀rọ̀ lé lórí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn bàbá wa gómìnà, àwọn onígómìnà, àwọn bọ́ìsì gómìnà. Kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ṣé bí wọ́n ṣe ní kí olóyè má wá náà ẹ̀dẹ̀ máa dákẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ìlú àdáwòrò tán? Ẹ̀yin bàbá wa tẹ wà ní gómìnà, kí ni nǹkan tẹ fẹ́ ṣe tí ọ̀rọ̀ yìí ò ní di nǹkan míì tí gbogbo wa ò ní wà lẹ́yìn odi? Ìlú lẹ̀ ń ṣò ní gbogbo ẹ ti dáwòrò yìí. Ṣé àwọn bàbá wa yìí ẹ̀ ní sọ̀rọ̀? Ní sọ̀rọ̀ pé olóyè bólóyè sọ̀rọ̀ pé olóyè tó ẹni tó lè gbà wá lélẹ̀. Mo ti sọ ńgbà kan ẹ bá rántí mo ní ibi tí ogun ti ń jà wá nílẹ̀. Ẹ bá wa láṣẹ tó yẹ ẹjọ́ agbọ́yìntàn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíà ẹ lọ ẹ ti kó ẹ bo kó fà ẹ bo ṣíáṣíá dẹ̀ náà máa sọ. Ibi tí ọ̀rọ̀ àwọn mo sọ ń gbà yẹn mo ní ibi tí ogun ti ń jà wá ní ìgbómìnà mo ní Ìlọrin ni mo ní olú nǹkan tí ó dẹ̀ ṣẹlẹ̀ sí bàbá wa nílọrin ní tó bí wàhálà táwọn Fúlàní fi di ọba nílọrin ó ní Rashidi Ìwó náà tó ń bíìdì yìí. Mo sọ ń gbà ṣe ẹ rántí mo ní instead of tí àwọn bàbá wa kan dẹ̀ sọ̀rọ̀ yìí pé n tí Olúwo ń ṣe n tí ó kó bá wa nílẹ̀ Kwara tí a ṣe ń ràn di èní yìí tí a ti rí wọn ń gbé kalẹ̀ lọ́sùn yìí tí wọn ọ̀dẹ̀ gbogbo àwọn ọba yìí náà dákẹ́ wọ́n filẹ̀ sáàyè ara ẹ̀ lọ́wọ́ mọ̀ tó báwọn ṣe filẹ̀ yẹn bẹ́ẹ̀ náà fún ní power sí because wọ́n ní tí ojú bá kàn fi hàn ojú ni ẹ̀yin òbí ẹ̀yin tẹ́ ẹ pé ẹ ní sùúrù àmà pè ní padà yẹ kéèyàn kan délé. Tó bá wá dá wàhálà lẹ̀ tó ń sìn agbára gbogbo wa ò ní ka mọ́ ẹ̀yin bàbá ìdẹ̀lẹ̀ ń pa gbogbo wa ẹ bá wo ìtàn àwọn ọba yìí náà àwọn náà ta àwọn bàbá wa fẹ́ rú gbà yẹn. So tí bá ṣe tún máa wá kọ̀ntínù tó máa tún ta àwa ta ṣẹ́kù náà ni ọ̀hún tà wá mọ́ sìn wọ́n pa wá ni ẹ̀dẹ̀ tún dákẹ́ náà. So wo ni àwọn pọ́ìsì ikọ̀ àwọn ìgbómìnà gbogbo àwọn mò ń ṣe mítí